Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Nígbà tí olówó orí wa wọlé, Insha Allah, bàbá wa mi olóhùn. Nígbà tí wọ́n wọlé wẹ́rẹ́, àwọn náà ni Alibarika Alhaji náà wọlé tí wọ́n. Alhaji Alibarika. Alhaji wa Mọ́fì. Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún yín. Àmín. Alibarika Al-Qur'an. Àmín. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín. Àmín. Ọwọ́ ayé ò ní ka yín. Àmín. Alibarika Alhaji. Àṣàṣe ayé ò ní ràn yín. Àmín. Alibarika Al-Qur'an. Àmín. Bẹ́ẹ̀ bá ń lọ bẹ́ẹ̀ bá ń bọ̀ ẹ̀ ní pàdé ẹ̀sìn. Àmín. Àbùkù ò ní kàn yín. Àmín. Ọláyé Al-Qur'an. Àmín. Ọlọ́run lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín. Níbo la ayé Alibarika Alhaji? Ẹ jẹ́ kí wọ́n jòkó. Iwájú ni iwájú. Ẹ jẹ́ kí wọ́n jòkó. Alibarika Alhaji ló ọlọ́mọdé ó bàjẹ́ fún yín láyé ọlọ́run náà bí lọ́dọ̀ ọlọ́run ẹ bá kéde àtẹnà fún Alhaji wa Mọ́fì Alibarika Alhaji. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar fasalli rabbika wanhar. Ọlọ́run náà máa ma ẹ̀yin àtẹ̀yìn àti Alhaji wa Ọdúnládé Adékọ́lá
kò ní fẹ́ bàjẹ́ fún yín, kò ní tán di iná aláàánábì aláàkùnrin àdìgẹ̀rì aláwọn ẹni ọlọ́run kò ní bàjẹ́ fún yín. Tí ọlọ́run bá ti ṣèyàn dáadáa báyìí kí àbíkéyàn náà bá àbá Ismail ẹ̀yà wá báyìí ẹdúró tì wá báyìí kí a tó wọnú ètò dáadáa ẹ̀yà wá àwílò kò ní bàjẹ́ ẹ̀yà dáadáa yóò fáyìn o ẹ̀yà fáyìn. bàbá tí ẹ wá bàbá tí lábẹ́ pé à ń retí àwọn èèyàn nínú èèyàn ń kalẹ̀ míì ẹ ṣẹ́ni àti bàbá tí jẹ ẹ ṣáwá jẹ bàbá tí náà sì máa ń sọnù ẹ ṣáwá jẹ dáadáa ẹ ṣáwá jẹ ó yá ẹ lọ jòkó sáyìn àáfà kí jìgàn náà máa bọ̀ kí jìgàn má bàa bínú jìgàn tí o mọ èjì mi ni jìgàn wá ń bì ṣé wọn náà mọ èjì tèmi náà jìgàn mo mọ kí lè sọ yìí sọ̀rọ̀sọ̀rọ̀ làwà jìgàn ṣé lóòótọ́ ló mọ èjì mi jìgàn. tẹ́lẹ̀ ẹ náà pẹ́ pé àwọn èèyàn ẹ má bọ̀ ájì ibrahim tẹ́lẹ̀ ẹ má bọ̀ bàbá ọlọ́mọ yìí nínú wàhálà ìgbógbó bí kíbi tí bàbá yìí bá pàdé wa àkọlé mi pọ̀ ìtẹ̀lẹ̀ ẹ̀ ní jábọ́ ọlá àṣẹlẹ̀ dáadáa tẹ nílọ́sùn ẹ̀ṣẹ́ wọn fi oníjẹ́ jábọ́ àbáyé ẹ̀yà àbá ọlọ́mọ náà ẹ̀yà wọn ọlọ́mọ fọ́tò tí wọn ò lóòkà lọ́dọ̀ tiwa mọ́ àwọn ẹ̀yà wọn dáadáa kò ní bàjẹ́ fún yín lọ́sùnmọ́ wọn fà ẹ̀jẹ̀ kan star lẹ́yìn náà stars làánà akí alhaja Rọkíbà ọmọ ọ̀gá kò ní bàjẹ́ fún yín o ajá àǹkì àwa tí àǹkì ṣètò pé kò sí finance àti náà láyé wa ẹ wá kí àwọn afáǹkalẹ̀ tílétílé ni wọ́n àjọ máa ń wà dáadáa ní ọ̀hún lógo àwọn àti àjọ máa ń wà ní lọ́dọ̀ àtàbátìrà wa show boy junior boy gbogbo wọn small doctor ọmọ ìyá wa Adékúnlé Tèmítọ́pẹ́ kò ní bàjẹ́ fẹ́ nìkan kan yín ọlànà Muhammad náà ní ìkàlẹ̀ táwa yìí lábẹ́ pé àrùn ti bàbá mi ọlọ́run ní ìkàlẹ̀ yìí láàyè táwa yìí ẹ dákun ẹ jẹ́ kí àwa àfáà lè. Thank you so much for watching. You want to see more? Click below and subscribe because we drop video every day. And if you have a show coming up, camping, any kind of event, call us. We'll be there.